Òní ni ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 2022. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi Òkunlọ́lá Àmọ̀ó ní orí ètò Ikokoasatv wípé lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ó máa rí wa wò bí ìran, níbi tí a ó ti máa sọ̀rọ̀ lórí ọ̀kan òjọ̀kan àṣà Yorùbá. Kí ni àṣà? Oríṣi àṣà wo ló wà nílẹ̀ Yorùbá? A ó máa ṣàgbéyẹ̀wò òwe Yorùbá, ìtumọ̀ àwọn òwe àti orísun àwọn òwe kọ̀ọ̀kan. Báwo la ṣe máa ń lò wọ́n? A ó wo àwọn àkànlò èdè ayàwòrán lọ́kan òjọ̀kan. Bóyá àwítúnwí ni o. Kí làwítúnwí? Oríṣi àwítúnwí wo ló wà? Ìsọ̀rọ̀dára, ìfọ̀rọ̀dára, ìfohùngbohùn, ìfìrógbòyeyọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ó wo ẹ̀gọ́, a ó wo ẹ̀dà ọ̀rọ̀, a ó wo àlọ́ àpamọ̀ lóníranran. Gbogbo ẹ̀ la ó yẹ̀wò lórí ètò Ikokoasà. Bákan náà lórí ètò Ikokoasà a ó sọ̀rọ̀ lórí òǹkà Yorùbá, léyìí tí ogunlọ́gọ̀ ọmọ Yorùbá ò tiẹ̀ mọ bí Yorùbá ṣe ń pe àwọn òǹkà wọn mọ́. Ó ti dojúrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ lójú. Tá a bá ti ka ení èjì tó fi dórí 20, ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ni ò lè tẹ̀síwájú nínú kíka òǹkà Yorùbá bó ti tọ́ àti bó ti yẹ mọ́. Gbogbo àwọn nǹkan tẹ́ mọ́ láǹfààní láti bá pàdé pẹ̀lú èmi ọmọ yín, ọ̀rẹ́ yín Òkunlọ́lá Àmọ̀ó lórí ètò Ikokoasatv nìyí. Èmi ọmọ orí làápàtẹ aṣọ ọrùn làápàtẹ ẹlẹ́kẹ̀ ìgbèdí ni wọ́n pàtẹ ọmọ ní bàbá mi tó bí mi lọ́mọ. Ó dàbọ̀.